أنذرتكم النار وقد حذر ìkìlọ̀ dé fún gbogbo ẹni tó létí tó mọ̀rọ̀ gbọ́. ìkìlọ̀ ńlá dé fún gbogbo ẹni tó lójú tó mọ̀ràn wò. ìkìlọ̀ ńlá dé fún gbogbo ẹni tó ní làákàyè tó mọ̀rọ̀ dè. ìkìlọ̀ ńlá dé fún gbogbo ẹni tó lọ́gbọ́n tó mọ̀rọ̀ yiri wò. pẹ̀lú gbogbo ohun tí ń ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè àti ìlú káàkiri àgbáyé léyìí tí ń mú ikú òjijì tí ń mú wá bá àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn táwọn àṣẹlẹ̀ náà ṣẹlẹ̀ sí tó ṣe pé nínú ẹ̀ iná àlárí ilẹ̀ tí ń rí tí ń ya máwọn èèyàn lẹ́sẹ̀ tọ́pọ̀lọpọ̀ èèyàn ń bá ìṣẹ̀lẹ̀ eléyìí rìn nínú ẹ̀ náà là ti ń rí omi tí ń ya wọnú ìlú tọ́pọ̀lọpọ̀ ẹ̀mí tí wọ́n ń bá rìn lọ sálìkìyàmà a rí èyí tó ṣe wípé ásídẹ́ǹtì ti mọ́tò ni a rí ti ásídẹ́ǹtì ti plane ọkọ̀ ojú orin náà kò yọ òun náà lẹ̀ tó ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ní ń bá ìṣẹ̀lẹ̀ náà rìn bẹ́ẹ̀ náà la rí èdè àìyedè láàrin orílẹ̀-èdè kan sí kejì láàrin ìlú kan sí kejì léyìí tí ń mú kí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí kó bọ́ sálìkìyàmà ǹjẹ́ gbogbo ẹni tó wá mọ ọ̀rọ̀ gbọ́ tó mọ̀ràn wò tó sì ní làákàyè tá a fi ń wo ọ̀rọ̀ eléyìí ò wá tó ní kìlọ̀ fún wa yìí pé èyí tí ń ṣẹlẹ̀ sáwọn kan lójijì yìí kò mọ̀ sẹ́ni tọ́lọ́hun lè firú ẹ̀ kàn ǹjẹ́ iná tí ń yọ jáde lára àwọn irinṣẹ́ kan tá a fi ń ṣègbádùn ìjádàwó ńlá kọ́ lọ́lọ́run fi ń kàn yìí tó ṣe pé látara nánà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ní bọ́sálì kìyàmà. gbogbo yẹn súnmọ́ bí a tún wá gbọ́ tuntun eléyìí tá a tún wá fún yín o sí àfọwọ́falẹ̀ wòtẹ́ kan sára sí Ustaz Daud Abu Karima wàyí o tuntun ti wá jáde o èyí tí a pe àkọlé rẹ̀ ní erékeré indecent play abẹ́ẹ̀rí ni ọ̀kadà mọ́ nílé yìí gbé yẹn inú náà lóun ó gbà kọjá o ó má gba iná jó ẹ̀sánú ẹ̀ bomi sí o erékeré ẹ máa wọlé yìí o clip ló tò sójú lójú bá rí gúnugùnú erékeré àwọn akẹ́mọ̀ tó lélẹ́yìí tí wọ́n kó èkó ló jẹ àfi bígbà tí wọ́n ń jẹ indomie ni wọ́n sọ èkó lórí tí wọ́n ti ń kó jẹ irú jẹkújẹ erékeré wọlé léyìí o erékeré yìí dẹ́gbẹ́ pé ó dáa ẹran fífi kan òsùn wọn gbogbo ẹ̀yin tẹ́ ń fi ẹran kan ìbínú ọlọ́wọ́ balẹ̀ ń wà gbogbo ẹ̀ ní Ustaz Daud Abu Karima ṣe ìkìlọ̀ rẹ̀ nínú erékeré yìí o ẹ tètè ọ̀rọ̀ àti ìrọ̀rọ̀ Ya Latif Islamic Enterprises sí 1/17 Ògúnmọ́lá bẹ̀rẹ̀ Ìbàdàn telephone number 1 is 080-99-17-1805 àti 080-38-59-9180 erékeré indecent play grab your copy now. kẹ́ ẹ máa fún yẹn lóúnjẹ nítorí ọ̀la má fẹ́ fi pọ́nmọ́ ọ̀dọ̀ rẹ nítorí ọ̀la má fẹ́ fi pàyàwó rẹ nítorí ọ̀la má fẹ́ fi pọ́nmọ́ rẹ nítorí ọ̀la má fẹ́ fi pàlú rẹ nítorí ọ̀la má fẹ́ fi òtítọ́ pa ẹni tó lóòótọ́ tí ò lówó lọ́wọ́ nítorí ọ̀la ẹ bá ń gbé nítorí ọ̀la ẹ bá ń hùwà nítorí ọ̀la ọ̀la ẹ̀dá ẹ̀yà ló pàtàkì jù ẹ̀rẹ̀ bọ̀dá nítorí ọ̀la wíyá ànàmọ́ ọ̀tọ̀ ń bà ní Israẹ̀lá kábàbà àtọ́jọ́ wàdàrú mọ̀tẹ̀kìláwá. mo fẹ́ kó máa di níkì táwọn àpá àwọn ẹgbẹ́ bẹ́ẹ̀ wọ́n máa gbẹ́lẹ́ ní mo kò kàn án fúnra mi wọ́n á fẹ́ kó ké kó ọgbọ́ yìí ọ̀la. wíyá wọ́n fẹ́ gbà wọ́n ọ̀rọ̀ yìí. ànàmọ́ ọ̀tọ̀ ń bà ní Israẹ̀lá. wọ́n tó wọ̀ sí gbogbo. ànàmọ́ ọ̀tọ̀ ń bà ní Israẹ̀lá. lọ́dọ̀ ọ̀pọ̀ arábìnrin kan nínú àwọn ọmọ Ísírẹ́lì. kánàlá àkọ́jọ́ ó ní ọkọ kan. wọ́dà wípé náà ń tẹ̀kẹ̀rẹ̀ wá. ọkọ ilé wa ní ìyá àmọ́ ìyá ọkọ òun ó dé ti obìnrin. dákun tẹ̀lé mi wàá tó dé. ìyá ànàmọ́ ọ̀tọ̀ ọmọbìnrin kan
من بني إسرائيل wọ àwọn ọmọ Ísírẹ́lì كان لها زوجا ó ní ọkọ kan وله أم تكرهها ọkọ yìí wá ní ìyá ọkọ yìí wá hétí ìyàwó ọ̀rẹ́ yìí nìṣó. فلما ذهب زوجها ńgbà tí ọ̀sọ́kọ nílé كتبت أمه كتابا على لسانه ìyá ọkọ ọkọ lẹ́tà pẹ̀lú ahọ́n ọkọ ìyá ọkọ tó hétí ìyàwó fi ahọ́n ọmọ rẹ̀ tí í ṣe ọkọ ìyàwó kọ lẹ́tà wípé أنه فارق زوجته wípé ọkọ rẹ̀ ló wọ̀n fẹ́ ọmọ. أنه ẹ̀yin ọkọ fún èsè wọ́n tún máa dá kí ní ọkọ ọmọ rẹ̀ ni. أنه ọ̀rẹ́ ti wá sínú. ọ̀rọ̀ ni wọ́n ti orí ìyàwó wọn lè sábú. ọ̀jẹ̀ ìyàwó ọmọ rẹ̀ ọ̀rẹ́ ó gbádùn ọkọ rẹ̀. má ṣe bẹ́ẹ̀ má wà á wá kọ́ ìdílé ìjà sí. àwọn ìyá akọ ọkú ti ń bẹ ti fẹ́. bí wọn náà bá nírú ẹ̀ wọ́n lọ́wọ́ bá kẹ́ lórí akáyìsí lóòótọ́ mọ́sẹ̀ ìyá rẹ̀ nítorí ìyàwó rẹ̀ àwọn ọba ti ní kí àṣejù ìyá rẹ̀ ní àpọ̀ máa mọ ọba tó fi yẹn gbé lóhùn ti lu ayé tiẹ̀ débi tí àwọn ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ tiẹ̀ ní. bọ́lá àwọn àti akọ búkẹ́ni ti ń fi àwọn ọmọ rẹ̀ kọ lẹ́tà sí ìyàwó ọmọ rẹ̀ pé ọkọ rẹ̀ ló wọ̀ fẹ́ ọmọ. nígbà tó ṣe rẹ̀. وكان لها ابنان من زوجها arábìnrin yìí bí ọmọ méjì fún ọkọ rẹ̀. فلما انتهى ذلك الكتاب إليها ìgbà tí lọ́tà náà dọ́dọ̀ arábìnrin náà. لحقت بأهلها مع بنيها ó kó ọmọ rẹ̀ àtẹrù rẹ̀ ọba lọ lé bàbá rẹ̀. وكان له ملك يكره إطعام المساكين nínú ilé wọn ọba àti àbẹ̀bẹ̀ nínú tó ń hẹ́ẹ̀dì ní pé kì í fún tálíkà ló jẹ. ọba tí ń bẹ nínú agboolé wọn. kíákíá o. إطعام ó ní المساكين fún ọmọ tálíkà ló jẹ. فمن رضيها مسكين ذات يوم ẹ dákun má tẹ̀lé mi. ويعلم pọ̀ sẹ́ẹ̀ obìnrin tó wọ́n lọ́lẹ̀ ó ti wà nínú ilé wọn lábẹ́ ọba tọ́já sí pé يكره ní tí àgbákò tiẹ̀ àdáwò tiẹ̀ òun ni ti àmì masakin bẹ́ẹ̀ bá fi fún tálíkà ló ń jẹ ọ́sà àgbákò lọ́dọ̀ tiẹ̀ báyà. فمن رضيها مسكين ذات يوم ويتلفظ ọ̀làjẹ́ ò gbọ́ mo ní má dùn sí púpọ̀. فمر بها مسكين ذات يوم ويتلفظ tálíkà tẹ mọ àwọn tálíkà ọlọ́wọ́ tálíkà tẹ mọ àwọn tálíkà ọlọ́wọ́ ọ̀rọ̀ kọjá lọ́dọ̀ arábìnrin tí wọ́n kọ̀ lé tó ti wà nínú ilé obìnrin yẹn wà yíyà kàkàbàtù ń ṣe búrẹ́dì lọ́wọ́. فقال لها tálíkà yẹn wá sọ fún arábìnrin أطعمي من خبزك nínú búrẹ́dì tó ń ṣe ìtòlú ọlọ́run láti fún mi jẹ. فقالت له arábìnrin yìí wá sọ fún tálíkà tó ní kó fún un búrẹ́dì pé أما علمت أن الملك حرم إطعام المساكين òun rẹ̀ ogun. ọmọ ní wípé ọba àwọn ẹ̀yí kì í fún tálíkà lóúnjẹ tó tún kí n fún ọ lóúnjẹ ìwọ ọmọ ní. fàkọ́lá arábìnrin bá pé bọ̀rọ̀ mọ́ ma wípé èèwọ̀ ọba àtàwọn ní kọ́sà àti tálíkà. ولكن إن لم تطيعوني àmọ́ bí ebi pa àwọn dé tó ń bi ní okun búrẹ́dì tó ọba fún búrẹ́dì náà jẹ òun ó kú sí yìí níṣẹ́ ó jẹ́ kó òun fi ọ̀sán nù òun náà máa ó kú tèké bí ọ̀yà فرحمته arábìnrin tí wọ́n lé jáde pẹ̀lú jàǹbá ìyá akọ rẹ̀ ọba sàmì ẹni tó lé bí ń pa àwọn òní وأعطته قربين ọba fún un ní búrẹ́dì gẹ̀dá méjì. وقالت له لا تعلم
أحدا arábìnrin wa sọ fún dáríkà pé mo fọ́ lóògbé ọ pẹ́jẹ́ nìkan ọmọ tó fún ọmọ rẹ̀. فانطلق بهما dáríkà yìí bá kú búrẹ́dì ń já. فمر بالحراس níbi tí ń jáde nínú ọgbà ọba pàdé àwọn security. فنصفوه وإذا بكل kí ni bẹ lára ẹ inú ilé bàbá ló ti ń bọ̀ inú ilé ọba ló ti ń bọ̀ kí ló gbé pín kankan ẹ máa yẹ lára wò. وإذا بكل fún àwọn tú ọba bá búrẹ́dì méjì nínú àpò. فقالوا له من أين لك هذا àwọn security yẹn sọ fún pé mo ti rí búrẹ́dì méjì yìí. فقال من فلانة dáríkà yìí bá sọ fún wa pé arábìnrin tí wọ́n lé jáde lé ọkọ rẹ̀ tí ń so búrẹ́dì lókun. فانصرفوا إليها فانصرفوا به إليها فانصرفوا wúrọ̀ ara wọn tó. فانصرفوا به إليها wọn tó. فقالوا لها أنت أعطيته هذين القربين ọ̀gá ń tẹ́lẹ̀ ní. فقال من فلانة wọn là kó kéèké ẹ̀ ẹ̀sẹ̀ o àwọn ọmọ ọ̀sẹ̀ ní. ولكني خالق إن لم تطيعني wọn kò bẹ́ẹ̀ so فرحمته ọ̀sẹ̀ àmú ẹ̀ وأعطته قربين ọkùnrin búrẹ́dì méjì وقالت له ọ̀sọ̀ لا تعلم أحدا ọjọ́ nìkan wà. فانصرف بكلها ó gbé búrẹ́dì méjì náà lọ فمر بالحراس ọmọ àti security فبطشوا wọn tu lára wò وإذا بالقربين wọn bá búrẹ́dì méjì ń bẹ̀. فقالوا له àwọn security wọn sọ fún pé أين لك هذا ọkùnrin wọn sì rí فقال من فلانة ọlọ́wọ́lẹ́ ọgbọ̀n. فانظروا به إليها فقالوا لا wọ́n á sọ fárábìnrin náà pé أنت أعطيتي هذين القربين mọ́dọ̀lá fọ́sọ́rọ̀ fún bìí ìlẹ́yà àwọn security pẹ̀lú tálíkà wọn á jọ padà mọ́tò àwọn bèbí náà. فقالوا لا wọ́n á sọ fún arábìnrin náà pé أنت أعطيتي هذين القربين tí ọ̀nà kan bí àwọn nígbà bí ìhun lọ́wọ́ ẹ̀hún nìkan ni wọ́n rí kò tí sàrábìnrin ìhun bẹ́ẹ̀ nígbà tó wá ní lápájá lókun ọ̀sán àwọn wúri yìí ilé àbùsọ̀rọ̀ rẹ̀ ní ọkọ̀ náà wọ́n á déwájú ẹni tó fún ọ̀dọ̀ arábìnrin náà wọ́n á sọ pé أنت أعطيتي هذين القربين ṣé wo ló kún ní búrẹ́dì méjì yìí. قالت نعم arábìnrin yìí níbẹ̀ ni فقالوا لا àwọn security yìí wá sọ fún pé أوما علمت ọmọ ní أن لمالك bọ́bá bí wà wá حرم إذا عليه مساكين èèwọ̀ tí ẹni kọ́ bá tó sáré kàlẹ́ jẹ èèwọ̀ ọmọ ní أوما علمت kò yé ẹni أن لمالك ọba náà gba àtàwọn yìí. حرم إطعام المساكين àfúndarí kàlẹ́ jẹ قالت arábìnrin yìí bá gbé فلا mọ̀mọ́ bẹ́ẹ̀ àwọn قالوا security sọ pé فما حملك على ذلك kí ló wá bí ọ̀sẹ̀ tó bọ̀ fẹ́ قالت arábìnrin yìí pé أعلمته ورجوت أن يخفي ذلك wọ́n mọ̀ bẹ́ẹ̀ àbí وإن wọ́n sàánú ẹ̀ ní ورجوت أن يخفي ذلك mo sì bẹ́ẹ̀ pé kọ́ mọ̀ jẹ́ nìkan mọ̀. فذهبوا بها إلى
الملك wọ́n láwọn security tí wọ́n máa fòkù wá ní pé àtiwọ́ obìnrin àti ìwọ tálíkà tó wọ́n sànú àti búrẹ́dì méjì kárí àtàwọn security kárí ẹ̀sùn lọ́dọ̀ ọba. وأكبروا بالتلفة àyíká ooo. أفرأيت من تولى وأعطى قليلا وكليه عنده علم الغيب فهو يرى وأكبروا بالتلفة àwọn security sọ bọ́ọ̀lù tí ní bọ́ba فقال jáde wọ́n ní bá a ti tú ara rẹ̀ ní bá a ti kan búrẹ́dì méjì ní ó ti lóbìnrin lógún ní bá a ti padà lọ́ọ̀dọ́ rẹ̀ ní obìnrin òun náà ti ní ìlú ní ìgbà bá wà dùn rẹ̀ ní. فقال فأجابت بمثل ما أجابت به أخلاقها ṣé ẹ̀yin adájọ́ nù ṣe gbé bàbá àwọn àtọ̀hún ti béèrè ọba náà tó wá tún béèrè pé ṣé lè ní. àwọn tí wọ́n fẹ́ẹ́ nu sọ̀rọ̀ yìí wọ obìnrin yìí ṣé lóòótọ́ ló mú wẹ́ẹ̀lì léyìí lóòótọ́ wọ́n náà nìyí. ọba àti pé wọ́n ní ní ìfún fún àwọn bíi arábìnrin náà. وقالت náà قوت الله في عيالك bẹ́ẹ̀ ni èmi mú fún un àmọ́ tọ́jú ẹ̀ fún un mo bẹ̀rù ọlọ́run lára rẹ̀ kọ́ má ti bèèrè ayé fún àkórí mi ìbá fún wọn bàrẹ̀ ibi pa àwọn ibi wọ́n fẹ́ pa tọ́jú ẹ̀ fún un lọ́wọ́ olúwa mi máa yọ. ló dé bí fún yẹn ló bá sọ bẹ́ẹ̀. فأمر الملك بقتل يديه ọba ní ọbẹ̀rù fóun wọn kù ọbẹ̀rù àṣẹ lò ọwọ́ abẹ́rù kébi má gbà ọwọ́ lọ fún búrẹ́dì méjì nínú búrẹ́dì tí mi sànù wọlé. ẹ ẹ ní ọwọ́ báwo ló ẹsẹ̀ ńlùkulù ọlọ́run bẹ̀rẹ̀ mú ìdí bọ́ọ̀lù ẹ kọ́ wọ́n tẹ̀lé bọ́ọ̀lù ìdí bọ̀ ọlọ́run bí lọ́wọ́. فقتل kúndì àdá ẹ̀ẹ́. أتى wọ́n fi ọwọ́ mi lébi pẹ̀lú àṣẹ lónà òfin. انضربت إلى منزلها ọba di arọ ọba dọlọ́wọ́ gbóndórúkú ọba lọ bí wọ́n fi sí padà torí fọ́sà mú búrẹ́dì méjì nítorí kéèyàn má kù sí i lọ́rùn ni wọ́n torí ẹ̀gbẹ́ lọ́wọ́ òun kọ́ jẹ́ sí fún ara rẹ̀ ó fi ṣe sàrà torí ọlọ́run ni o ó fi fún yàn jẹ́ torí ọlọ́run má bọ̀. وحملت إليها nígbà tó padà sí ibi tí wọ́n fi sí ọba kó àwọn ọmọ rẹ̀ méjèèjì tó kó dé láti ibi tí wọ́n fi kọ́ lẹ̀. حتى انتهت إلى النار ọba jáde kó mẹ́ ń máa ń lọ wọ́n ní wọ́n jáde kó lé ẹgbàá wọn gbé lọ́wọ́ tán ya aláàánú yóò ń sàrà yàtọ̀ bẹ́ẹ̀ yẹn kú sí òun lọ́rùn lórí nǹkan oníkan ọba ìwọ nílà lọ́wọ́ ọba wà kọ́ sànù ọba náà bí tiẹ̀ kí ló ń bí nǹkan oníkan sànù sí ẹ̀ wọ́n ń sànù àwọn èèyàn látara àánú tó lọ́ọ́ ṣe fún wọn òun bínú wọ́n tó ọba ọmọ rẹ̀ jáde ọba débi odò kan so فقال حتى انتهت إلى النار ọdẹ bí odò kan fi ń sàn. فقدت بأحدهما ọwọ́ sọ fún kan náà àwọn ọmọ rẹ̀ méjèèjì. اذكرني من هذا الماء bá ń bomi nínú odò tí ń sàn yín mo bẹ́ẹ̀ mu. فلما نزل بها سقيا كاركا nígbà tó máa rẹ̀ bọ́ sínú odò láti bẹ́ẹ̀ bá a bomi ọ́tẹ̀lì. فقالت للآخر ọwọ́ sọ fún èkejì rẹ̀ pé ọmọ àkejì أتريد أخاك يا بني wọ́n máa yíyọ èkejì rẹ̀ tó tẹ̀lì lọ́yọ́.
fanasala liyunkiza akawo fajarika. òun náà bá tún bọ́ sódò láti fẹ́ yọ ọmọ ẹ̀yà rẹ̀ tó tẹ̀lé èkejì náà bá tún tẹ̀lé. bàbá kí o sì wá dé ọ́. yàrá ọkùnrin nìkan pẹ̀lú gbunduku ọwọ́. bàtà àti. lórí bẹ́ẹ̀ wá òun pé ọlọ́run o. bárabalẹ̀ ó fi búrẹ́dì méjì ṣe ṣàrà ọlọ́run bóòlù ní ayé òun ti wá dà. olúwa o bóòlù ayé òun ti wá dà. ìyá ọkọ òun rí lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ọkọ òun ọ̀fẹ́ òun wá. tó ti ṣe pé ìyá akọ rẹ̀ lọ́kọ lẹ́tà lórí àwọn èmi òun jáde òun kọ́ ọmọ méjì jáde wọ́n tún bẹ àwọn sílé òun fi búrẹ́dì méjì ṣe sàárà lásán àṣírí tú wọ́n dé òun lọ́wọ́ wọ́n lé òun ta òun tún débi tí òun ti mú mi òun lọ́mọ àwọn bá òun bomi ẹ̀kíní tẹ̀lé èkejì ìwọ́yọ́ òun náà tún tẹ̀lé ọwọ́ àpò òun nìkan tóun wá gbé lọ́wọ́ olúwa ò ikú yàgbẹ̀sẹ̀ lọ ọba kúkú pa àwọn màdá ọdún eléyìí tó ń wọlé. lórí bẹ́ẹ̀. fàkọ́ lẹ́nà. òjìnà. ọba tí yẹ ti wọ́n dà. bàbá àti. àwọn ìjọba dúró dúró. ọwọ́ òkùnkùn gbogbo ara kan máa kò ríbi tí ń bọ̀ torí gbà tó gbogbo ní sókè tí ń bẹ̀ lọ́wọ́ ó ti gbójú sílẹ̀ láì ní ọkọ̀ rẹ̀ nìkan wájú ẹ̀ nípa. àwọn ìlànà sọ fún pé. فقال لها يا أبت الله ما شأن فيهما. kí ló ṣe ọ́ ní ìyí tó ń ronú. إني أرى نفسي منكرا. mo rí pẹ́lẹ́ òdò. فقالت يا عبد الله يعني. obìnrin bá ní wo ewu ọlọ́run tí ìmọ̀ ibi tó ti ń bọ̀ ìtọ́ ọmọ dáadáa sábì mílẹ̀. فإنما في شغلني عنك. ní ṣe ní ju kí n tiẹ̀ bọ́ sọ̀rọ̀ lọ. فقال لها في نهاية. wọ́n á fọmú pẹ̀lú àwọn kíkẹ́kíkẹ́. أخبريني بحالتي. tó ti ṣe fún ọ fún mi dákòtò lọ́nà kí n ṣe fún ọkùnrin pẹ̀lú ìwé náà láwọn náà ọlọ́run ló sì kẹta sọ. فقصت عليه قصتها. arábìnrin bá kú tán bóun sì jáde ilé ọkọ wọ́n ti gbà wọ́n sílé bóun ti fi bẹ́ẹ̀ ní ti sàrà wọ́n ti gbé òun lọ́wọ́ tó lé wọ́n máa fi ní kíkẹ́ bóun ti ní kíkẹ́ yọyọ kíkẹ́ náà tẹ̀lé tó wọ́n á kú lóhùn nìkan ọlọ́kọ̀ọ́ وأخبرته به إلى ولديها فقال لها أيهما أحب إليك. kí ló fẹ́ kí n ṣe nísìn kí ló wù ọ́ kí ló fẹ́ kí n ṣe nísìn ọ̀dà. أرد إليك يديك. ọ̀rọ̀ méjèèjì tó kí ìlú ọ̀rẹ́ kí n tẹ́ padà fún ọmọ sílẹ̀. أم أخرج لك ولديك حيين. àwọn ọ̀rọ̀ méjèèjì tó kó sínú ọdún lọ́wọ́ kí n yọ ọ́ láláyè tí èso. kí ló fẹ́ kó méjèèjì. فقالت arábìnrin gbà gbé. ليس أخرج ولدي حيين. ìjọba mi ni kí ọmọ mi méjèèjì tó bọ́ ní ọ̀nà tó kú tó bá lè yọ ọ́ pẹ̀lú ògùn ọ̀rọ̀ ọba yọ ọ́ láyè. فأخرجهما حيين. arákùnrin yóò yọ ọmọ ọlọ́run pẹ̀lú ògùn ọlọ́run pẹ̀lú ọba tó wà ní iṣẹ́ pẹ̀lú agbára ọlọ́run tí fi yọ ntọ́ bá ti parun tí ó sì ní parun mọ́. ẹ̀rọ méjèèjì ẹ̀ gòkè. àwọn ẹ̀sìn bá gòkè ọwọ́ kú ọlọ́run ni. ọba mi ọba ti máa inú àdùn ọlọ́run tó dáa fún ọkùnrin mákìlì ọlọ́run ti dáadáa fún ìyá ọmọ mi kí kọ́ máa yọ dáa wọ́n á fi sí dípò rẹ̀ tó kó ti lọ wọ́n á fi kà wá wọ́n máa fi táyà òkú náà òkú náà wá sílẹ̀ olùfẹ́. ثم وقع عليها يديها. ọlọ́run yóò nìkan kọ́ ọwọ́ rẹ méjèèjì tó ti gé ọlọ́run ní dá padà dídú. ọba kí n tó kílẹ̀ kan náà yájú ọba bá ọwọ́ ẹ̀ méjì mi. ọba tí ó pọ̀ sí pọ́ lọ́wọ́ ọmọbìnrin kan wá ní ọmọ ṣe. ọmọbìnrin kan lẹ́kọ̀ọ́ ẹsẹ̀ rẹ̀ ó ti jẹ́ra ó jẹ́ra yẹn wọn aláwọ̀ ó gé wọn lóhùn wọn gé ẹsẹ̀ wọn mo fún kọ́ mọ́tò ọ̀rọ̀ àti ní ọmọ alẹ́ nìyẹn
máa ti kó ọ̀bẹ kalẹ̀ wọ́n kó àdá kalẹ̀ wọ́n fẹ́ gé wọ́n ní ẹbílẹ̀ wọ́n ní ẹgbẹ́sẹ̀ wọn náà lẹ̀ wọ́n ti sanwó bílẹ̀ ìdí wọ́n ṣe wọn náà wọ́n ṣe tiẹ̀ ni ó ti sanwó fún gé lóko wọ́n ní ẹbílẹ̀ ọba bílẹ̀ ìwà ló kún bẹ́ẹ̀ àwọn àdàpà tí gbó lọ́wọ́ kan bí tó gbó ọba lọ́mọdé alájí àfàǹdà ní mo ṣe ọlọ́lọ́wọ́ wọ́n á bí àfàǹdà ẹni rẹ̀ wọ́n á bí àfàǹdà ẹni bàbá wọn wọ́n á bí òun fẹ́ àfàǹdà níjọ́ tí ń bẹ láyé òun ọ̀mà nábì àmọ́ wọ́n mọ̀ pé àfàǹdà yẹn ni ọlọ́run kò sì tọ́lọ́ wọ́n lẹ́jẹ̀ sí níbi ẹsẹ̀ ẹ̀hún yìí má wọ́n láwọn òbí ọlọ́run òun bọ́lá àfàǹdà bẹ̀ òun bọ́lá gbogbo tó fi pè wọ́n bẹ̀ òun bọ́lá gbogbo tó fi kì ọ́ bẹ̀ òun bọ́lá àìjókòó mọ ọdún tó ṣe bẹ̀ ọ́ wọ́n jẹ́ òun bí ẹsẹ̀ wọ́n lọ sùn wọ́n lọ lé. nígbà tí ó dàgbọ́ mẹ́rin àwọn àdàbà bí ó lọ́sẹ̀ náà dà ìgbẹ́ dàkùnrin ní yá lágbájá ó tọ̀ òun ní sọ fún mi ń dẹ̀ kéku yá lágbájá ẹsẹ̀ náà dà wọ́n lọ́sẹ̀ náà ni ọba fún wa ọlẹ́dẹ̀ èdè bẹ̀rẹ̀ òun ní gbé wa ẹ̀jẹ̀ débi ẹsẹ̀ ọbájí láti máa tún ṣe nílẹ̀ lógún egbò tí ọ̀sẹ̀ dè láti kọ̀mpútì ọdún mẹ́rin ọba lẹ́dẹ̀ fi sun lójú ẹ̀ ọba bí lọ́dọ̀ àwọn dọ́tọ̀ àwọn dọ́tọ̀ láwọn òwe ní àgé náà. bàbá tó ní pípé padà sódò. àwọn ọ̀pẹ́nu ẹ̀ẹ́dùn ẹ̀dùnkù jẹ́ ẹ̀ẹ́dùn jẹ́ aláṣẹ fẹ́kẹ̀ ẹ̀dùn àmà ẹ̀ẹ́dùn kó wọ́n sáyé wọn yéé sì máa wá ìwádìí náà ẹ̀ẹ́dùn jábí fẹ́kẹ̀ ẹ̀dùn àmà ẹ̀ẹ́dùn kó wọ́n sáyé wọn yéé sì máa wá ìwádìí wọn. wọn náà ní kí àbá àkàkọ̀ bẹ́ẹ̀ dolówó ní ilé ẹ̀yẹ nínú ẹ̀dùn wọn ni wọn lọ kalẹ̀ fún wọn lẹ́ẹ̀mẹ́wàá wàhálà tí wọ́n ti bí yá sani yorùbá àwọn náà lè bí àti ó tún fún dáhùn náà wá kí ẹ̀sán wá fún ọjọ́ tó ọ ọkàlẹ̀ fún ọlọ́run fún ọmọ ruwa. ìgbà tí ń ṣe ti pẹ́ ọba dá ẹsẹ̀ padà bọ́ọ̀kùn òun ti da owó ẹ̀ méjèèjì padà ó mú ọlọ́run mi rèé ọlọ́run mi rèé ní máa gbónú pé ọlọ́run èmi ló ṣèyí fún ọ̀yà wà kó bà. ọ̀hágùn yìí wá sọ fún pé. ìyàmá abàwọ̀ sí mi láì lẹ́yìn. èmi yẹn sèyàn òjíṣẹ́ ọlọ́run ni mo jẹ́ sí ọ èmi yẹn ṣe ènìyàn òjíṣẹ́ ọlọ́run òun ni mo jẹ́ sí ẹ. bàbá mi bàbá bá rákì nítorí báyìí. ọlọ́run èmi yẹn ṣe ènìyàn òjíṣẹ́ ọlọ́run òun ni mo jẹ́. bàbá mi bàbá bá rákì nítorí báyìí. ọlọ́run ló gbé mi dìde wá bá ọ dáàmà tálákì oníkì wá sàánù wo náà bí orúkọ wọn náà di búrẹ́dì méjì sàánù yẹn ẹ̀sán búrẹ́dì méjì lónìí búrẹ́dì méjì tí wọ́n ti torí ẹ̀ di ọlọ́wọ́ lọ́lọ́run fi ní dá owó rẹ̀ padà fún ọ. ọ̀yà. wọ́n mú láti bọ̀wọ́ bò láti nílẹ̀ láì tààlà. ọmọ méjèèjì dá tí wọ́n á dá padà fún ọ ẹ̀sán ni látọ̀dọ̀ ọlọ́run fún ọkọ láníyàn rẹ̀. Bùràmátìkìlì ìlànìkà rìzìkì. àánú tó ṣe fún táríkà náà tó fi dá ọmọ rẹ̀ náà padà fún ọ. bàbá mi. ọ̀rọ̀ kẹta wá ní pé ìṣó àsọ̀rì bí lọ́wọ́. bàbá mi ilé yìí. wọ́n padà lọ́dọ̀ ọkọ rẹ̀. fọwọ́ sí màsí. ọba ọkọ rẹ̀ lé. bàbá mi máa tàbí òun. ìyá rẹ̀ tó fi ahọ́n ọkọ rẹ̀ kọ lẹ́tà kó ń kọ̀ ọ́ ó ti kú ọkọ rẹ̀ kọ́ arábìnrin náà bá padà lọ́lé ọkọ rẹ̀. fọwọ́ jáde àtìlẹ̀ amúra kàbá kọ́ làdá. ọlọ́pàá ọkọ rẹ̀ lọ́kọ rẹ̀ nígbà yóò bá bí wọn pé àṣàjẹ́ àjọkẹ́.
àwọn tí ìṣá ìṣù ní bẹ́ẹ̀ tó kọ́. wọ́n bá fẹ́ kí n jẹ̀ náà ó bí àwọn ọlọ́gbọ́n. àpòjọ bí èdè ìgbòho ọ̀pọ̀ ẹ̀kọ́ ní ẹ̀. ọ̀pọ̀ gbogbo náà. ọ̀pọ̀ tèmi náà. ọ̀pọ̀ bàbá mọ́mọ́ rẹ̀. bàbá wọn bá lọ ní ọlọ́run ní jẹ ṣubú. bàbá wọn bá lọ ní ọlọ́run ní jẹ tẹ́. bàbá wọn bá lọ ní ọ̀tá òní lòyìn. bàbá wọn bá lọ ní agbára sí ibú òní tó sí. àtàwọn balógun ẹ̀. àtàwọn ẹ̀mẹ̀wá rẹ̀. wọ́n làwọn àbá. ìgbà tí o yóò tù wọ́n lára ẹ̀ẹ́dà bó ń bọ̀ wálé. ẹ̀kẹta nínú ọ̀rọ̀ àtàlí méjì lọ́mọ èèyàn ní ọjọ́ òkú méjì dání ọjọ́ òkú kan bẹ lọ́dọ̀ àwọn màláíkà àwọn màlá ọjọ́ òkú kan bẹ lọ́dọ̀ ọlọ́run kò bí àwọn màláíkà. wọ́n lè lo ìwú yáwù mẹ́rẹ̀ ṣáwù wá sí ìlú àyíká òwú kúkú lè fi dáàbò. àwọn tó fẹ́ bí wọ́n rẹ̀ ènìyàn ṣe ń bá lè rántí ní ìsinmi láàyè rárá ẹ̀rọ ìtọ́pùlẹ̀ àdáàbò. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا nítorí ọlọ́ọ̀ nítorí àgbáyé ìgbà yóò jẹ́ bá ti fẹ́ yiri àga ẹ̀rọ ayé àwọn alákòókè láti rí láti rí ẹni kànáka sàmà wá ti wọ̀ láàbà wọ̀jà àlọ́ túlù máa ti wọ̀ lọ́wọ́ ló mọ̀ lẹ́bi ilẹ̀ kẹfọ̀rọ̀ òkèrè ti yà àdìlú wọ́n wọ̀ lẹ́bi kàlọ́kọ̀ọ́ mi kí ni túmọ̀ ọ̀dọ̀ àjàlá wàjà ló mùsàlùmá yẹn ìyá òun. ثم أنتم تفترون وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجاركم ويعلم ما تكسبون ẹgbẹ́rẹ́dà bẹ́ẹ̀ kí ẹyọ mẹ́ta ànábì yìí ẹyọ bá kí ẹyọ mẹ́ta ayé àwọn ọlọ́wọ́ fi àwọn mọ̀láṣà adóǹtì yóò wá yọ òdùrọ̀ lọ́wọ́ ṣètánì wo lọ bẹ́ẹ̀ jẹ lápájá lérè tí wọ́n ti ń bọ̀ bákẹ́tà bá ń bọ̀ láìpẹ́ àwọn ojú lódù rọ̀ àgàgà gbòdó ń bá ń bọ̀ yóò ju lódù rọ̀ bákà bá ń bọ̀ yóò ju lódù rọ̀ básàsì ń bá ń bọ̀ yóò ju lódù rọ̀ bí káwọn ní kápàgbé ń tá a fẹ́ dá ń bá ń bọ̀ yóò ju lódù rọ̀ bí káwọn kàṣẹ́ pèlè ní bá ń bọ̀ ọ̀pọ̀ náà ló bá bẹ̀rẹ̀ lódù rọ̀ gbogbo nítorí ọlọ́ bí sì ní àwọn ẹni ọlọ́run bí sọ ẹni tó bọ́ gbogbo ìjọ wá ní ọ̀rọ̀ rẹ̀ wọ́n àmọ́ fún ọba wa lọ́rùn òkun òfurufú dára nípa ọkùnrin bẹ́ẹ̀ bá pọ̀ ọ́ ẹ̀kú lẹ́tọ̀ ogun tó gùn ọba kí ní ẹ̀ka fún ọdún tó kúrò ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ wúlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ á ń lọ yìí olóòtú gbogbo ìjà olùdó ojú gbogbo ẹ̀rọ àwọn ojú méjì tèmi sì tẹ gbogbo ojú tí omi ó ń dúró wọ́n lè. nínú ta gbójú lè jẹrà mílẹ̀ lórí ìjọba àmọ́ màlẹ́ fẹ́ ní jábọ́ gbèrè olówó rẹ̀ ní ṣiṣẹ́ àwọn náà nìkan ni orí ìjọba ti dá fún dáná àwọn náà wọ́n là yìí ẹni tí ń gbé àwọn tó wà wájú wọn máa ṣe olùsí má dá ló wájú ọ̀pọ̀ sí yìí ìyá mélòó ló ṣe ń yí lọ́dọ̀ tiẹ̀ òun nìkan òrí ẹ̀rí rẹ̀ òdì ìrí ẹ̀rí rẹ̀ kó tó pé bú ọ àwọn tó lè máa bú ẹni tó wà wájú tá a mà fi hàn wù lẹ lórí sí òun nìkan ni kò rí ṣe kí wọ́n á bú ọ wọ́n kọ́ bí wọ́n ti ti rí kí àwọn bí wá lẹ́nu bá ti mẹ́rẹ̀ yàrá wọn fẹ́ tòun ó tó kátó pé ọ̀dẹ̀dẹ̀ kátó pé yà kátó pé tábọ̀ kátó wá pé gbogbo ayé
bú aṣáájú ẹ sọ́ra ọ̀sáájú kan tí ó dérí àjà tó ọ̀fẹ́ kókó ọ̀hún bàjẹ́ iyì ní wúkọ́ wà ọ̀nà lálà ó dédé báyà ọlọ́run oníjà là ó dédé báyà òsì ní dé bá ọba wa ẹ sàmì onídé bá ìmọ̀ ọmọlé àtìyọ́ mú fúlà nílẹ̀ àdáwà bá ló gbé ẹ̀ tí máa ń gbọ́rọ̀ lọ àtẹ̀yìndé ìṣèlú ọlọ́kùn tàbá àdúgbò onídé bá àmì ẹ kìlọ̀ bá àgbàlagbà tí wọn mọ ìyàwó ọmọ kékeré sáà ń bọ̀ lẹ́yìn ẹ̀rọ kí ọ̀fun wa ní tíjú wọn lọ wá tuntun ọlọ́run wọn sì ní lóde ájọ ní ìsìlámù ni àwọn ẹgbẹ́ kan bẹ láti fi wọn sí èkó wọn dàgbà nílé ẹ̀sìn bí bàbá wa àgbà lọ́jà kò dá wọn dá àwọn sáà òkúta gidi ọmọdé wọn sọ bẹ ní ṣe dá wa ní ṣe dá wa ní ṣe dá wa ọlọ́mọdé ó ti wú àtàwọn kọ̀ọ̀kan bá rí àwọn àgbàlagbà báwọn dàgbà lórí ẹ̀sìn àwọn àbọ̀ wọn wà báwọn tí kò wọ́n wọn àmọ́ ẹ̀wọ̀n wọn ṣe mọ́lẹ̀ àbáwọ̀ wọn lọ́dọ̀ àpọ̀ lọ́dọ̀ àwọn bá kú bọ̀ wá nínú wa bí ilé ìlú ọ̀dà ọdún lórí arúgbó kan sẹ́yìn arúgbó sẹ́yìn ọ̀dọ́ ní tíra wọn mo ṣe wá sí ilé pàtàkì wọn dàgbà nílé àwọn Ibrahim ọ̀dọ́ lọ́ọ́ tira àdàbọ̀ ọmọ ọ̀dọ́ lọ́ọ́ tira àwọn ọmọ rẹ̀ tàbá dàbọ̀dẹ̀ padà àràtà láti kiri ní jíjẹ báwo ni wọ́n jẹ ẹ wákà ni wọ́n pọ̀ láti kiri ní láti máa jẹ ẹ̀yìn àti ní ìmáwó lẹ̀ yìí àwọn bàbá àwọn bàbá àwọn ìyẹ́ lọ́dọ̀ ẹ̀ orí ti rí àwọn àmàlẹ́ ọ̀dọ́ ló dé bẹ̀ àwọn máwó bílà ní ọ̀dọ́ ló dé bẹ̀ ẹ̀ máa dára fún bẹ̀ ẹ̀jọ́ mi ẹ̀jọ́ mi tó wà wọn náà ọ̀dọ̀ ẹ̀kẹta ájàlí méjì ní bẹ ọjọ́ orí kan ọlọ́run fi sọ́dọ̀ rẹ̀ àwọn màláíkà orí rẹ̀ yìí o ẹ̀kejì ọlọ́run fi sọ́dọ̀ àwọn màláíkà èyí ò ní wọ́n náà arákùnrin kan ọjọ́ orí àtẹ́bí Dáúdà ìmọ̀ sírí ìmọ̀ gbáwé ìmọ̀ kúwárì ní àtàkà àpàdébẹ́ ọ̀làjẹ̀ wọlé wọlé kọ̀ọ̀kan áta ìmọ̀ kúwárì ìmọ̀ sí dáadáa mọ̀tò ya ọlọ́run wá sọ fún àtẹ́bí Dáúdà wípé arákùnrin yóò ó kú àádọ́ta ọjọ́ tí èkú sọ fún wọn tó sọ fún bẹ́ẹ̀ ní arákùnrin ládùn ló ṣe àádọ́ta ọjọ́ ló kù ẹ̀jẹ̀ amúra sílẹ̀ ọ̀ fún wọn náà lè kú tẹ́lẹ̀ arákùnrin rẹ̀ wọ́n ti ṣe tẹ́lẹ̀ ká amúra láti. Ukiya anna Dawuda alayhi salam. Ànábì Dáúdà kí ọlọ́run ọlọ́kọ bàbá. Kana lahu sadiqan. Ó ní ọ̀rẹ́ kan. Fakana tad'uhu. Ọjọ́ eré ọ̀rẹ́ náà ẹ̀mí rẹ̀ ti gbé tán. Fakanahu Jibrilu. Jibrilu sọ fún Ànábì Dáúdà. لأنه لم يبق من أجله إلا 50 يوما. Àádọ́ta ọjọ́ ló kù tí èkú. فكبر داود صديقه بذلك. Ànábì Dáúdà wá sọ mọ́lẹ̀ rẹ̀ pé 50 days ló kù tí èkú o. فتعهد حتى إذا جاء اليوم المتم لعبد الخمسين. Ọwọ́ kalẹ̀ máa kú kalẹ̀ títí tí àádọ́ta ọjọ́ òun fi dé. أحمد معه. Gbogbo oúnjẹ ara rẹ̀ jáde lé. وذهب لداود Ọwọ́ lọ́dọ̀ Ànábì Dáúdà. ليأتيه. Láti dágbére fún pétọ̀, àwọn lọ kú nu ọjọ́ àádọ́ta ọjọ́ tó wí náà tó. فمر. Àdéhùn ara rẹ̀ wọ́n ló máa bẹ̀rù kú. Nígbà tó ní ṣẹlẹ̀ wájú ọlọ́run. Níjọ́ bẹ̀rù kú. Ikú àwọn kan ọ̀dà. Wọ́n kú ọ̀dà. Ọlọ́run sì ní já máa rí wẹ̀. Ọlọ́run jẹ́ mi ọba yòókù. Ọlọ́run jẹ́ mi máa ń mọ̀ yòókù. Ọlọ́run jẹ́ mi gbogbo yòókù. Ọlọ́run jẹ́ mi èmi ní òkú. Ọlọ́run jẹ́ mi gbogbo wọ́ọ̀kù. Ikú ọ̀dà nísìnyí. Àwọn ọdún máa dọ́ni ọdún wọn dọ́mọ etí. Òdà tún ẹsẹ̀ wá lọ owó gbogbo ọmọ kù. Ẹsẹ̀ wá lò tẹ́lẹ̀ after 70 and 80. Ẹsẹ̀ òtún lè dókò tán. Òtún ọ̀dà tó mọ̀ ọmọ níjẹ́ ní. Àwọn máa ń wọ́n mọ̀ kí wọ́n abẹ́rẹ́ 60 ní wọ́n sábà yẹn. Àbí? Àdàbí ju wíwẹ̀ láàrin 60 to 70. Làwọn àlùmọ̀ wọn máa lò. Bí a sáré yà síbi kan bẹ̀ ọ̀gá. Zuka lẹ́nu.
mi ọgbà àgbà yìí púpọ̀ ọkọ̀ lágbára torí bí ẹ̀rọ kárí ìyá ẹja abọ́dé ìdúró.
sáà máa níra wa ọ̀rẹ́ mi níra yìí ẹni ọba sọnù fún un láti mà ní òkòkò olówó fún ọ ní àlámù lóde tó bá ti làwọn ẹ̀ tó bá ti mú gbọ́n ìjọba sọ̀rọ̀ sí ti máa ti ń gbọ́ kiri ti ń dún gbọ́n yóò máa bọ̀ nígbà tí ajá ọlọ́dẹ bá sọ̀rọ̀ tí máa ń bọ̀ bèrè bóó ajá wọn máa ti ń gbọ́ bèrè yóò máa bọ̀ ìjọba máa ní òkè sọ̀rọ̀ nínú ajá àmọ́ kò ní gbọ́ bèrè ajá tí yóò bá. kò ní gbọ́ bèrè kò ní gbọ́ bèrè ọjà tó kù lọ kò ní gbọ́ bèrè. ọlọ́pàá oní àlámù ló bá ti délé òkùnkùn ló bá ti dúró la bára fún ìfà ti dúró ọba wọ̀ ó ti fi ìfà sọ máa yókù ó ní ẹjọ́ ní ẹni tí wá sí oṣù márùn tá a bá darí lẹ́yìn oṣù márùn ọlọ́run ní apáyé lọ lẹ́yìn oṣù márùn tí èèyàn wá ọlọ́run là á bọ̀ nù ní àdarí nù wọ́n ní wọ́n lọ ó ti súnmọ́ ẹ̀ la ọba wọ̀ ọba lọ nínú ẹni tó ti tẹ̀lé ẹni tó jẹ́ wàsíù rẹ̀ jóná tó jẹ́ wàsíù Zulkarnaini òun là nẹ́bí àdéhùn ibi tí Zulkarnaini náà ti rí ọlá tiẹ̀ òun ni wàsíù ànábì Ibrahima òun ti dú ànábì Ibrahima púpọ̀ débi pé bàtà ànábì Ibrahima bẹ̀ láyé ìmọ̀ ti dú ẹ̀ tí nígbà tó sọ ànábì Ibrahima láyé wọn tí Zulkarnaini ọba kọjá ta ànábì Ibrahima yóò sùn mọ́ dàfà ìtẹ̀yìn ọlọ́run ibi máa ti ìbọ̀wọ̀ tó ṣe fún ọlọ́run bí wá dá Zulkarnaini lọ́dá tó bá èyí sì wọ́n tó kí wọ́n tó tìjú àbá rẹ̀ òkìjú lé àbá rẹ̀ kàkà kó tìjú bẹ̀ èpè ló tún bí ránṣẹ́ síbẹ̀ ọlọ́run ọ̀fẹ́ kó dé èèyàn yẹn wọ́n ìwọ́n bẹ́ẹ̀ jẹ́ láti ọlọ́run tìjú àbá rẹ̀ dàbò ibi tí tìjú àbá àwọn abáwadé lórí ní ọ̀la aláwọ̀ ní akẹ́kẹ́ tó máa wò wá báyìí ẹ̀yà àwọn akẹ́kẹ́ ń wò wá táwọn ẹ̀ ń wò yẹ̀dú ọlọ́run mi náírà ẹ̀ padà bẹ̀ wò wọ́n lọ gbogbo wọ́n lọ jọ́kìnrin jọ́kejì jọ́kẹta jọ́kẹrin jọ́kàrún wọ́n lọ. nígbà tó ti jọ́kẹ̀jì nílọ́gbọ́ tí wọ́n tó ti jọ́kẹ̀jì nílọ́gbọ́ òun náà ní anábì àdíhù ẹgbẹ́ ń gbọ́ ohùn ẹgbẹ́ yóò àdíhù. ó pé ó àdíhù. innal ma'a. omi tó wá ti omi yè. fi wadil aymani min yaminika. ìgbọ́lọ́wọ́ tún rẹ̀ wọ́n bẹ̀. wa qad khassaka Allahu biha. ìwọ kí lọ́lọ́ ń tẹ́sà lẹ́sà pẹ̀lú omi náà. ọlọ́run kò ń Zulkarnaini. ọlọ́run ò fún ọ̀gá rẹ̀ Zulkarnaini. àdéhùn ní mo dáná nípa nítorí ẹ̀ jáde. àwọn tó ní ìwọ àdéhùn kan gbọdọ̀ sọ fún sẹ́ ìwọ múgùn ìbò wọ́n fẹ́ fún alẹ́ ògbé ọ̀gá mi níta àwọn àlọ́ ní òun lọ́wọ́ ti sọ fún mi ọlọ́run ní tí wọ́n bá pa àwọn òní bọ̀. Kábà bọ̀ olúwa ní sí ní. Kábà dájọ́ olúwa ní sí ní. Kábà wọ́n ò ṣe pọ̀ láìjà. Kábà bọ̀ olúwa ní sí ní. Kábà bọ̀ olúwa ní sí ní. Kábà bọ̀ olúwa ní sí ní. Kábà ò ṣe pọ̀ láìjà. Kábà bọ̀ olúwa ní sí ní. Pẹ̀lú pé ọ̀gá mi ìdá oúnjẹ wá sí báyọ̀ náà ọlọ́run máa ní ìwà àdúrú àánú ọmọ ogun lọ́wọ́ ẹgbẹ́ náà ọba ara yà wọ́n tó yá wà lásàlà ọ̀kadà nílé ẹ̀sìn wọ́n kà lára ọ̀sẹ̀ ọ̀gbọ́n ọ̀pọ̀ aṣọ rẹ̀ ọba kálù odò ọwọ́ ẹgbẹ́ ọba mú mbẹ́ sọ́mọ́ tára ó tó gòkè ọba tó gun ẹtí padà ta
wọn lọ gbá wọn bẹ mo láwọn lọ nílẹ̀ nígbà wọn kìlọ̀ ti rí ìyọ́rọ̀ sí ni kó wọ́n sọ. àwọn ọmọ bí ọlọ́run fún wọn ní kẹ̀kẹ́ náà Ànábì Mùsá olóhùn bẹ́ẹ̀ rí ọlọ́run ní jókòó jẹ́ ní ìfún onírí ni máa gbọ́ mi. Ànábì Muhammad sì tọrọ jẹ́jẹ́ lójókòó ọlọ́run ní jìbìrì ìlú ọgbẹ́ wa kò fẹ́ rí ọ. ìdí ọ̀la ò tọ́ra àwọn tí wọ́n mọ́ bàbá bọ̀ máa kẹ́ sọ́dọ̀ ní wọ́n á dùn mára ẹ̀. máa kẹ́ sọ́dọ̀ ìfún wọn dùn mára ẹ̀. èèyàn dúró kàdé ìtọ́ra tó lọ́wọ́ òun. ìlọ́pọ̀ àbírù ni wọ́n wá máa wẹ̀ ní yàrá ti àwọn ní báwọn fọ agbó bẹ́ẹ̀ kò ní dùn fún wọn náà ní ìmú wọn ní wọ́n wẹ̀ ní yàrá ti ọlọ́run ọmọdé bàbá mi ti sàdúrà fún pé wọ́n àti ìta ọba kébì náà ti ẹ̀sọ̀rọ̀ wájú ìta ọba lọ ní. sáàsì ilé wọn sọ́nà sáàsì ilé wọn sọ́nà ilé ọ̀sán ní wọ́n mú wọn lé ní ọmọdé kò lọ́wọ́ àti ìta pẹ́lẹ́ ọlọ́run ní káyé o ọlọ́run kò wáyé àwọn ti sọ̀rọ̀ lórí iṣẹ́ náà ọlọ́run èyí ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ jáde náà ọlọ́run ní ṣẹ̀bí ìwádìí wọn láti wáyé kí n má tẹ̀lé ní ọlọ́run bí wọ́n bá ti wálé yìí wọ́n pè mí ní ọdún wọn wọn láti àwọn ilé wa wọ́n máa gbé wọn náà ti bẹ̀rẹ̀ ti ṣe fún ayé ìsìn ẹ̀yà àwọn ọmọ burúkú ẹ̀rọ ọ̀rọ̀ fún wọn. bí wọ́n bá wà lálẹ́ ìyọ́nà lọ́mọ bẹ́ẹ̀rù wọ́n máa dà bẹ́ẹ̀ alihamudulilayi. náà nítorí àìfẹ́ kú òun ni Zulkarnaini mo fi béèrè máa wò lórí yàrá mi síbẹ̀síbẹ̀ náà ọlọ́run ò fún àdéhùn ọlọ́run fún ìyẹn wọ́n ti sọ pé àdébí àdéhùn gbé sí èkó orí pé òun ló mu nínú máa wò lórí yàrá mi ọlọ́run àwọn ọlá ànábì àdéhùn náà wọ́n fún omi náà mu tẹ́lẹ̀ ìrẹsì fún tí ó sì kú tí ó sì kú nìṣó gbogbo èyí tẹ́ ẹ ní àyè ńlá lé àtọ́ba wa ọba àlọ́ni àti gbogbo wa ọ̀rọ̀ ní ẹjọ́ fún ẹ̀mí ká parẹ́ ẹ̀mí kú pàṣẹ kan yóò sì gbé ẹ̀mí wọn ń kú ẹ̀mí ni ó ń kú pẹ̀lú àlàáfíà àtòkòlòkò dáadáa àwọn àgbọ̀ bá ṣe bí àfúrá ìlú wa ti yọ sẹ̀ wá mi ti gbóná ní sinọ̀kà mi bẹ̀rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ó pẹ̀lú ògbóló ẹ bá ní ẹkú ẹ̀yẹ ìdílé mẹ́ta rẹ̀. الرجال ورسول من انفسكم حدثوا عليه ما عنتم حدثوا عليكم بالمؤمنين رؤوف رحيم فان تولوا فقل حسبي الله لا اله الا الله الله عليه توكلت وهو رب العرش العظيم. اللهم امين. arákùnrin tó wà mọ̀ fún òun lọ kú ọ̀rẹ́ ànábì Dáúdà pẹ̀lú ògùn wọn èyí kú lọ́nà mi ọlọ́run rẹ̀ mi èyí ti kú ló pẹ́ ṣé ọmọ mi ó bá wà fún òun lọ kú wàá lé ìlú ó gbé oúnjẹ àárọ̀ wọlé dání ọ̀rẹ́ Dáúdà bá pa àrùn rẹ̀ bọ̀ wọ́n ló ní jìnnà kó dé padà wálé ee wọ́n á gbé oúnjẹ rẹ̀ ó gbé dání ní wọ́n á bọ̀ wọ́n á pa àbísùmọ̀ tó ń kú lọ kú ìrìnlẹ̀ lọ́wọ́ ọwọ́ pàdé àwọn onímọ̀ àjọ àwọn ọgbẹ́ máa ń bàrẹ̀ ẹ̀mí yòókìrí tó wà. Tani ìlú olówó tani ìlú ọ̀dà ọ̀ gbéra ní ìjẹun yìí rẹ̀ àwọn ọmọ ọ̀kú ẹ̀. Èyí ẹ̀kú jẹ ilé wa lọ lẹ́gbàá yé ọba tó mú wọn torí ọlọ́run ó jẹ lòun náà fi ṣe sàrà bá a. Wọ́n àti fi ṣe sàrà bẹ́ẹ̀. bọ́lá bọ́lá jìrìlù. Jìbìrìlù bá dé. àbá Dáúdà. Ọwọ́ apá àtàkùn Dáúdà. wà á kábàárà lù. Ọwọ́ àfọwọ́ Dáúdà pé. لأن الله بعد في عمره 50 سنة. Ọlọ́run fi àádọ́ta ọdún kún ọdún ẹ̀ lórí gbogbo oúnjẹ ti sára. فلما ذهب إليه. Ní àdéjì mi nínú òde ọba pé ọkùnrin òfin wá. Tó wà fún ọkùnrin tẹ́lẹ̀ mi. Ọlọ́run kó wọn sọ fún ọ pé òkú mọ́lẹ̀ mi. Ó lu àádọ́ta ọdún sí
alibarika fi ọ̀sán pẹ̀lú ìwọ olù àtọ̀tọ̀ lọ́sẹ̀ ẹ̀yà bá a sọ bẹ́ẹ̀ fún un wàjáde wù. bá a sọ bẹ́ẹ̀ fún un wọ́n sàhábà àbí. wọ́n sọ ọ́pàlì dáwù. wọ́n gàlà wọ́n àtúntí gbọ́ pé jìbìrì ìlú sọ fún un pé òun lọ àtọ̀tọ̀ lọ́sẹ̀ ọba lọ́dọ̀ àtẹ́bí dáwúdà. bákan ní ti dáwúdà ti rí sọ́yọ́ ó ti rí ìdùnnú gbogbo ojú ẹ̀ wọ́yá. ìlú àti àhú. وضرب داود لوجهه فمر ببكير فأعطاه كساءه فنزل جبريل على داود وأخبره بأن الله صاد بأمره 50 صدقة بسبب صدقته في ذلك فلما ذهب إليه nígbà tó wá ní káwákùnrin náà wá gbọ́ bẹ́ẹ̀ tó lọ lọ àbẹ́bí dáúdà. wàjáde àwọn ọmọ sì wúrà. àbẹ́bí dáúdà ti rí lójú nínú lójú ẹ̀ pé a ẹni tí wọ́n yóò kú lé nìyí ní wọ́n fi yọ nínú ìwé wá ń dùn. fa farabalẹ̀ bí ẹni tó wá bẹ̀rẹ̀ ya adájọ́ tó ti fọkàn sí pé wọ́n tẹ ẹ̀wọ̀n bò. lọ́wọ́ ní máa lọ lálàáfíà. ibi tó kẹrẹ ti balẹ̀ fún wọn wéwọ̀n dé kò tún gbọ́ pé wọ́n ní máa lọ lálàáfíà àwọn èèyàn ní adájọ́ ti kọ́ ọ máa lọ. tọ́wọ́ gbélé mọ́ ní tùmọ̀ lójú ẹ̀ ẹ̀yìn àwọn ni wọ́n lọ lálàáfíà wọ́n ní ìwé wọn kan. bẹ́ẹ̀ ni Ànábì Dáúdà rí tùmọ̀ lójú ẹni tí wọ́n ní yókù. Ànábì Dáúdà ọ̀rá ọmọdún bá sọ fún Ànábì Dáúdà pé ó jẹ́ lòun fi ṣe sàrà lòun bá arákùnrin kan ló bá sọ fún un ló bá lóun ó lo àádọ́tọ̀ ọdún sí i Ànábì Dáúdà nítorí sàrà tó sí lọ́lọ́ọ̀pin ní ó lo àádọ́tọ̀ ọdún sí i Ànábì náà fi gbé wà láyé sí òfèlè òun mú ìdílé ìyá ìbéèrè ọba wa tẹ bá kékeré ní ogun ẹ bá ta bẹ́ẹ̀ ti ń ṣe òun náà ẹ̀dá sọ sílé kọ́kọ́ ẹ máa bá àwọn tí ò rí wọ̀. àwọn ìmọ̀ gbogbo kẹ́nikẹ́ni lẹ́yìn. yàrá lọ́wọ́ lọ́wọ́ ọba àtọ́kẹ́ ti kẹ́ gbogbo ẹni ọmọ kẹ́ nìkan. ẹ̀yẹ máa kẹ́ gbogbo ẹtí bẹ̀rẹ̀ ilẹ̀. ẹ̀rọ amúkún mọ́ ń bí sábà. gbogbo ẹtí bẹ̀rẹ̀ sábà náà máa papọ̀ kẹ́yìn náà. ẹjọ́ máa gbẹ́jọ́ mi yóò gun bẹ́ẹ̀ bá ẹni ọlọ́run bá bùn lówó àkọyà lókun ẹni ọlọ́run bùn lówó tí yàtún jẹ ọlọ́run bí yàtún ni tòtò ọlọ́run sọ fún pé mo bùn ọ lákọyà olówó ọdún yá rẹ tún wọ náà olówó ọba yá rẹ láyé òtún wọ náà ọlọ́run tún yẹ tó bùn náà sí ó rí kẹkẹ sí tí ó dùn mọ́ ẹ wo ẹnu tó ṣe gbogbo ẹni tí bá máa sànù gbogbo ẹni tí bá máa ṣeré ẹ̀mí rẹ̀ ogun ìka rẹ̀ òsì ní dùn ìka rẹ̀ òsì ní dùtẹ́ tẹ̀lé ẹlẹ́ni. ẹ̀dá ọ̀sẹ̀ nítorí ọ̀la. ọ̀hún wà rẹ̀ nítorí ọ̀la. ẹ̀dá sọ̀rọ̀ rẹ̀ nítorí ọ̀la. ọ̀dà ọ̀dà ènìyàn ló pàtàkì jù. ọ̀sẹ̀ yìí bọ̀ ọ̀la. ọlọ́run ní yín lórí ọlọ́run ní ẹ máa rí náà ọlọ́run ní fọ́ yín lójú ní ní tí ń wí wọ́n tó ń sámi yóò ṣe bí fún ọ náà lórí ìbí wà kẹ̀kẹ́ ìbí ń gbẹ́lu mi ga ni. ìdí wọn fọ ti fi ẹgbẹ́ àná àbùkílà alikara mọ́tà wọlé náà jìdá wọ́n ṣe ń fa alẹ́lẹ́yìnká. لهم الكرامة والفضل وصفا على الهدى رسولا. ọlọ́run ní yí ọba rí yóò jẹ́ kẹ́mi ọba kù wọ́n máa wá apá kan lẹ́gbẹ̀ẹ́ àdúgbò wa ọba kan sì jẹ́ lu yìí wọ́n á fún ní kéré kan olólùkójì ọdún ní ọjọ́ ìfún ní kéré ọ̀hún ó dùn kólé àgbà oníṣọ̀kalẹ̀ wọ́n á sọ ọmọ àwọn gbé sọ̀kalẹ̀ wọ́n á tọ̀kalẹ̀ ọlọ́dún méje wọ́n ló lò sẹ́yìn tẹ́lẹ̀ ọdún méje wọn lọ bọ́ọ̀lẹ̀ wọ́n á gbé ilé àgbàgbọ́dà wọ́n á gba kéré kó mú èmi ló lò kójì ọdún ó sì dò. tọ́ ọlọ́run jẹ́ mi ọba kù mo ẹ̀yìn jẹ́ tó ṣe ẹ̀yìn ọlọ́run jẹ́ mi ẹ̀yìn tó kù ọlọ́run jẹ́ mi àwọn náà kù kí sáàmà ní tọba náà ọlọ́run sáyọ wá sáàmà ní tọba náà ọlọ́run sì yọ aláwọ̀ lẹ́tìmù sàlájì àbáwọ̀ àbá sáàmà ní tọba náà ọlọ́run ju ọ̀rọ̀ àmàmúmalẹ̀ àwọn ni wọ́n gbé mi lé ìlálẹ́ ìdíje ìwé kálọ́ bí kálọ̀ ká ọba olú
ló di ẹni dáadáa ló ń wáyé wọn àti rí ta ọlọ́run nígbà tí wọn ta ọlọ́run ta kẹkẹ òní wúyàn mọ mọnà olùjẹnu ọlọ́run jẹ ìyẹn wọn kù ẹlẹpẹ bá sàmì ìjọyìn wáyà ní ọlọ́run jẹ ìyẹn kù ọba àwọn tànà tọrẹ olórin ni wọn máa àwọn baba aláyé sí ẹ̀yin náà sì ti bẹ̀rẹ̀ sí tọrẹ ìdí ẹ̀sìn fi wọn tọrẹ náà ọlọ́run òbí ní wọ́n yín ọlọ́run sàlékún dáadáa fún yín àwọn ẹ̀ lè dáyé lọ́rùn gbogbo nǹkan tó bá sàn wí ẹ wá wo bẹ̀ ẹ̀yẹ sáà máa ti ti ń lọ àlùbáàdì ọ̀la ádámà ojú òní tì ojú òsì ní tẹ̀lé kọ̀ọ̀kan wa náà ọlọ́run àwọn àpá. inú olórin olówó àjọ yorùbá jẹ́ ọba àlọ́rin olúwa àjọ ṣubú wọ́n fọ́ ọmọ ìlóyìn àwọn kò rí lọ́la kọ́lá ẹ̀mí ọ̀rọ̀ olúwa. ìlú ìlọrin olúwa àjọ àjẹ́. àwọn ọ̀gá ọ̀gá olúwa àjọ ṣubú. ìgbàgbọ́ ọdún nítorí ìmọ̀ àmàlẹ́ gbogbo yìí ẹ̀sìn máa wí àti tá a máa wí àti bàndírì kẹ̀kẹ́ náà láti máa wí. ní wàá wúkọ̀ kẹ́lẹ́ méjìlá ẹni tá a sì ké bá kú tẹ́lẹ̀ yóò yé ẹni tí ọ̀rá àwọn ọlọ́ọ̀tẹ́ tẹ́lẹ̀ yóò rà ẹni tẹ́bi ń pa ọlọ́wọ́ mọ̀ yóò ẹni tẹ́ ti ní ìjẹ́ bẹ̀rù àpàdà sí ikú òní gbọ́ bẹ́ẹ̀ni yìí jókòó bọ́ ọlọ́run náà kò ní kó fún yín. ọ̀rọ̀ ìdá ìmọ̀ ẹ̀yọ̀. bá a máa wí tó máa wò ra wa ọ́ máa wò ké lára wa ni kò ní lọ́dọ̀ rẹ̀. màdé ọlọ́run ní bẹ́ẹ̀ o. ọ̀rọ̀ ìdá ìmọ̀ ẹ̀yọ̀. Tún bá tún wí Allah. Gbogbo tá a ṣe anímọ̀gbẹ́. Ẹ̀kejì èèyàn kì í fẹ́ ìtọ́rọ̀ oṣù. Man yatawakkal ala Allah ìfọwọ́rọ̀. Allah yá ọ̀sán bí. irinṣẹ́ ìdùnnú ni kiri wọ́n yẹ lùmí kan àbí lè dùnnú bí ọba alága ni ló dún ohun àbúrò àyọ̀gá bí n ti lu gbogbo yẹ nínú onímọ̀ ti fi ọlọ́run tààrà o tó di pé àwọn ará èkó ni máa kó mi fà pẹ́ báwa mi bá wa yá àgà sọ pé ẹ̀sán owó ọ̀kọ̀ọ̀kan bí mi ti wí fún wọn náà báwa ti sáré nìkan ni o tún ẹ mẹ́ta lọ́wọ́ wọn má ọmọdé wọn kọ́ lọ́wọ́ ń pọ̀ lára wa àbá àti ìwé sówó
yóò ti kọjá òní láti dá ọbẹ̀ abẹ́bíṣẹ́ ọlọ́run wọ́ àti lọ́wọ́ ìgbẹ̀rẹ̀ ti parí ni o òun ò ní ìwà lọ́wọ́ kò sì ní kẹ́yìn náà lọ́wọ́ gbogbo aláṣẹ ilé àmọ́wọ́ táàmì tí ó gba àrùkí àmọ́ ọmọdé á ní torí ẹ̀mí ayé kúrú ẹ̀mí ọ̀run kù olè méjì àbí. yá ayọ̀ yá àgbáyọ̀. من القرآن سورة الله بلا جمعة القرآن كنري سورة الإخلاص كنين بلري بمدينة الله واتسامد الله إمام عليك بلا كنين بلري الله هذا كنين بلري كنين بلري مراسة سورة سيرو لوني فقري بلا إمام عليك بلا ìjọ tí àwọn màgàdà community gbèsè fún ìjìra owó tí màá pàdé ọ̀pá àpáàkì àdíjọ́ náà ló fún mi 1,000 naira láti ọ̀dà ní tí ní buhari ọ̀wọ́ àdúrà tó ṣe fún mi gbà bọ́ bá ṣe tó lọ́wọ́ mọ́ etí ẹ̀sán mi ní òbí ṣe láti ṣe wò kó ẹnìkan ó kẹ̀ wá ọ̀dọ̀ sọ fún mi tó ń fẹ́ orí bẹ́ẹ̀ ó kẹ́ báyìí wá wà láàyè ó sì rí bẹ́ẹ̀ wà àmúrí àmúrù láàyè ní kúrútù kó yàtọ̀ ẹgbẹ́ wọn kọ́ bọ́lọ̀ fi ṣe yóò ṣe. ó wá ní bọ́lọ̀ ti dá wọ́n wá sí ní ìfọ́nù rẹ̀ wọ́n náà dájú bọ́lọ̀ ti dá ìfọ́nù. ní àwọn wá tẹ̀mítẹ̀mí ṣiṣẹ́ tí wọ́n bá ń ṣàdúrà fún mi àti àbá ńlá àti gbogbo àwọn tó wá àdúrà fẹ́ ṣe gbà ẹ̀ ara mọ̀ lábẹ́ ọlọ́run nípa ẹ̀mí. mo fẹ́ fi aláwù àti àsàmánù mo fẹ́ fi tọrọ àdúrà. بسم الله الرحمن الرحيم يا من هو الله احد يا من هو الله طيب الاسماء يا من هو الله ولا يقال هو الا لك ولا يقال هو الا لك هو الله هو الله Come on!
sàmà ọba tí gbogbo ẹ̀dá olùkọ́ tó bí abùkánì yá sàmà ọba tí gbogbo ẹ̀dá olùkọ́ Allah ọlọ́run Allah sàmà òun lọ́lọ́run tí gbogbo ẹ̀dá olùkọ́ gbogbo àwọn olùkọ́ yìí sọ́dọ̀ ọlọ́run bí yẹ gbogbo àwọn olùkọ́ wọn yìí sọ́dọ̀ ọlọ́run bí yẹ ọlọ́run bí abùkánì gbogbo àwọn tí torí ọlọ́run ṣe dáadáa sí wa táǹtì iṣẹ́ ọlọ́run jẹ́ báyìí nínú ọlọ́run náà fọ́tà sí dáadáa sí wa. bisimilayi kúrò wọ́n lọ. Wọ́n lè àbá mi ṣe dáadáa. Ẹ̀dọ́kọ̀ ẹ̀dọ́kọ̀ tó lọ́lọ́. Ẹ̀dọ́kọ̀ tó lọ́lọ́. Ṣé káàdì gbogbo àwọn ẹni ọlọ́run tó ti lọ lé ìkúmẹ́rẹ̀ ní ayé àti nínú lọ́ọ̀lì. bisimilayi kúrò wọ́n lọ. Aláwọ̀ lẹ́tìrìkù wọn náà májò tẹ́, láwọ̀ lẹ́tìrìkù májò ṣubú, láwọ̀ lẹ́tìrìkù májò rẹ̀ ńlá abẹ́rẹ́ náà. Ẹlẹ́kùn mo fẹ́ kí ẹ bá mi wú kiri kan. Ọlọ́ èmi ló tún ṣe báyìí fún lálẹ́. Ń bọ̀ ọ̀pọ̀ mi lé òdújì wọn náà wọ̀lú yìí tí ẹ bá ní sọ̀rọ̀ ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ìnirọ́ ìjòkó látàbẹ́kúta lọ́bọ̀ iṣẹ́ ni mo sọ̀rọ̀ lọ́wọ́ náà mo tún jókòó lọ́wọ́ màtá iṣẹ́ ni mo tún sọ̀rọ̀ lọ́wọ́ mo tún jókòó látúndẹ̀ náà wálẹ̀ yìí mo tún wá dé mo wá lora tó báyìí èmi kí mo ní àlàáfíà yọ lọ ìwọ ló mú wa ẹ bá pẹ́ ẹ bá fún ọlọ́run tó bá ní pé a bá dúpẹ́ fún ọ ọlọ́run máa ṣàlékún gbogbo tó ṣe fún mi kí n fi ṣe ọlọ́run jẹ́ nírọ̀rùn ṣàlékún gbogbo ẹ̀. mo fi ọlọ́run bẹ̀yìn ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi nílùú lọ ẹ láti jẹ bá fẹ́ máa kéré ẹ má jọ jẹ́ pàjáwìrì dáìmọ̀ ẹ má gbé mi kọlu àwọn tí ń fẹ́ mi tèmi náà fẹ́ ẹ dákun kò sí ń ké pè wá síta kò dáhùn àmọ́ bọ́ọ̀ bá ti di pé káyé ó ní mi káyé ọmọ mi káyé ọmọ mi káyé ó ní mi ayé rí mi tọ́ o ayé mà mí o òkú mi ti ṣe là lọ́wọ́ ayé abájáde máa wí ẹ̀ káyé ó ní mi káyé ọmọ mi gbogbo ara sọ yà wà dúdú asa tuli nínú àdìláṣẹ asa gbogbo wọn àpáná o káyé gbàdúrà yín náà ni káyé orí mi káyé ọmọ mi káyé ọmọ mi káyé orí mi ayé rí ìdá o ayé wà mí o gbogbo mi ti ṣe dà lọ́wọ́ ayé ayé rí ìdá ayé wà mí ọlọ́ọ̀la mi lọ́wọ́ ayé. ayé ọ̀dàlá ọ̀dà ti ṣe ọlọ́ọ̀la mi lọ́wọ́ ayé. ayé rí ìdá ayé wà mí ọlọ́ọ̀la mi lọ́wọ́ ayé. ayé ọ̀dàlá ọ̀dà ti ṣe ọlọ́ọ̀la mi lọ́wọ́ ayé. alhamdulilayi rabbil alamin mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó lọ́wọ́ ní ìlú àbá àwọn mọ̀lẹ́ dálóhùn mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó lọ́wọ́ ní ilé ẹ̀yìn ìbádùn ràmánì dálóhùn ọlọ́run ní sẹ́yìn o ọlọ́run ní sẹ́yìn yìí oníṣẹ́ ilé àfúnmá o ẹgbẹ́ yóò tún máa lò kìsì ọlọ́run Al-Qur'an subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin.